A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí ọmọ Nàìjíríà kí wọ́n ṣe sùúrù pẹ̀lú àtúpalẹ̀ tí ìṣèjọba rẹ̀ gùnlé bí ó ti fi dá wọn lójú wípé orílẹ̀-èdè ti fẹ́ẹ̀ lékè ìṣòro toughest days are behind us. Tinubu sọ ọ̀rọ̀ àsọdájú nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ láti fi sàmì ayẹyẹ ọdún Eid-el-Kabir fún ọdún 2025. Ààrẹ ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìrìnàjò ọ̀hún ò rọrùn, àtúpalẹ̀ òfin rẹ̀ ti ń so èso rere. Ààrẹ ṣàlàyé wípé bí ó tilẹ̀ ṣe wípé a lè má tíì wà ní ibi tí à ń pòǹgbẹ rẹ̀, ṣùgbọ́n òun rọ̀ wá kí a má sọ ìrètí nù, kí a di ìgbàgbọ́ wa mú. Gbogbo ìgbésẹ̀ ìjọba ni àpẹẹrẹ tí ń fi ojú hàn. Láìpẹ́, gbogbo wa ni a máa jẹ ìgbáládùn rẹ̀. Bákan náà ni ààrẹ rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n tẹ̀síwájú àti máa gbàdúrà fún iléeṣẹ́ ológun àti àwọn agbófinró tí wọ́n fi ẹ̀mí wọn tàfàlà lójoojúmọ́ láti mú kí orílẹ̀-èdè wà ní ìpamọ́ lọ́wọ́ ewu. Kí a gbàdúrà fún ìtọ́ni àti ìbùkún fún orílẹ̀-èdè. Tinubu wá ké sí àwọn mùsùlùmí àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀ kí wọ́n mọ rírì ìwà mímọ́ àti ìfarajìn tí ayẹyẹ yìí dúró fún. Ó ń yànnàná àpẹẹrẹ tí Ànábì Ibrahim fi lélẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún ìṣọ̀kan àti ìfaradà. Ààrẹ ní Eid rán wa létí ojúṣe wa tí ó kọjá ìgbàgbọ́ láti ní ojú àánú, ìfaradà àti ìgboyà sí ìlọsíwájú orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ní igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar, agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas àti àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti ké sí ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn mùsùlùmí, kí wọ́n lo àsìkò Eid-el-Kabir fi gbàdúrà fún ìṣọ̀kan àti àṣeyọrí orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn lágbàáyé láti ṣe ayẹyẹ Eid-el-Kabir, owó oúnjẹ àti owó ọkọ̀ ti gbówó lórí ní kíákíá. Bákan náà ni owó ẹran àgbò tí wọ́n fi ń sàmì ayẹyẹ ọdún iléyá náà ò ṣeé kó, tí ó mú ọ̀pọ̀ mùsùlùmí òdodo wá ọ̀nà mìíràn àti ṣe ayẹyẹ ọdún iléyá. Ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀wọ́ngógó owó oúnjẹ ti mú ìfàsẹ́yìn bá ọ̀pọ̀, tí ọ̀pọ̀ fi ń ti òwúrọ̀ ọjọ́ ọdún ṣẹ̀ṣẹ̀ lọ máa ra ohun èlò fún ayẹyẹ last-minute purchases. Ní ọjà Bódìjà, ìfọ̀rọ̀wánilẹ́nuwò akọ̀ròyìn sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àti àwọn olóúnjẹ ṣe àfihàn ìpèníjà tí wọ́n ń là kọjá. Oníṣòwò ẹran àgbò kan, Alhaji Ganiu, fi ìpèníjà rẹ̀ sí ọjà ọdún yìí hàn bí ó ti ní ìsọ̀ òun kì í gba èrò ní àkókò báyìí, ṣùgbọ́n tí ọdún yìí yàtọ̀. Ọ̀pọ̀ ni kò ní agbára àti ra ó kéré tán ẹran àgbò kan ṣoṣo. Ìyáálé ilé kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Khadija rojọ́ lórí ìpèníjà tí ó bá pàdé pẹ̀lú wípé ó ti ń tọ́jú owó ọdún pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Síbẹ̀, ọ̀wọ́ngógó ò jẹ́ kí owó ọ̀hún tó ṣe nǹkan kan. Ó ní àwọn ọmọ tí wọ́n ti ń retí ayẹyẹ, òun kò sì fẹ́ já wọn kulẹ̀, ṣùgbọ́n ohun tí ó bá gbà ni àwọn á fi ṣe ayẹyẹ. Ìpínlẹ̀ Èkó náà ò gbẹ́yìn. Owó oúnjẹ, pàápàá jùlọ oúnjẹ tí máa ń tètè ń bàjẹ́ perishable food, ti lọ sókè ní àwọn ọjà ńláńlá ní ìpínlẹ̀ Èkó. Àbẹ̀wò sí ìlúmọ̀ọ́ká ọjà Òyìngbò ṣe àfihàn wípé ata rodo tí ó wà láàárín ₹200 àti ₹500, 200 and 500 naira ní oṣù tí ó kọjá, ti wà ní ₹2,000 sí ₹8,000 báyìí. Bí àpò rẹ̀ ṣe kúrò ní ₹110,000 bọ́ sí ₹200,000. Oníṣòwò kan sọ fún akọ̀ròyìn wípé ọjọ́ ajé ni ọ̀wọ́ngógó yìí lékún sí i. Bákan náà ni àpò tàtàṣé wọ ₹200,000 lánàá, yàtọ̀ sí ₹130,000 tí wọ́n tà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Báwà tàbí ṣọ̀mbọ̀ náà wọ ₹200,000, yàtọ̀ sí ₹120,000 tí wọ́n tà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ní ọjà Sábó ni àwọn aláta ti kérora lórí ọ̀wọ́ngógó tí ó kó bá ọrọ̀ ajé. Wọ́n ní àyípadà yìí wáyé ní ọjọ́ ajé bí àwọn Haúsá ṣe bẹ̀rẹ̀ sí padà sí ìlú wọn fún ayẹyẹ ọdún iléyá. Ìwádìí ṣe àfihàn wípé ní àwọn ọjà ńláńlá bíi Mile 12, Òyìngbò, Mushin, Ìsàlẹ̀ Èkó àti Àjà ni ọjà ti gbówó lórí.
láàrin ọjọ́ ajé sí àná. Ní bí ìlọ́po mẹ́ta ni owó ọjà fi lọ sókè láàrin ọdún kan, bí ó tilẹ̀ jẹ́ wípé owó àlùbọ́sà rọjú díẹ̀ nítorí àsìkò rẹ̀ ni a wà, ṣùgbọ́n ó ṣì hàn sí ti ọdún tí ó kọjá. Àpò àlùbọ́sà ni wọ́n ń tà ní n100,000 báyìí, yàtọ̀ sí n70,000 tí wọ́n tà níwòyí ọdún tí ó kọjá. Àpò ìrẹsì aláàdọ́ta kìlógíráàmù ni ó wà láàrin n50,000 sí n65,000 bí ó bá ṣe iyebíye sí àti iléeṣẹ́ tí ó ṣe é. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọjọ́bọ̀ ni Ààrẹ Bọ́lá Tinubu ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ìfọpo Dangote ní ìpínlẹ̀ Èkó, bí ó ti ṣe àpèjúwe iṣẹ́ àkànṣe ọ̀hún ní ìdókòòwò ńlá, ohun àrítọ́kasí àgbàyanu iṣẹ́ ìran yìí, gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé rẹ̀ nínú àtẹ̀jáde láti ilé ìjọba. Níbi àbẹ̀wò yìí kan náà ni Tinubu ti ṣíṣọ lójú ojúnà tí ó yọrí sí Lekki Deep Sea Port kí ó tó wá gbóríyìn fún iléeṣẹ́ Dangote àti alágbàṣe iṣẹ́ fún ojúlówó iṣẹ́ tí wọ́n ṣe. Tinubu ní inú òun dùn fún iṣẹ́ Deep Sea Port tí òun ṣe àgbékalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó ní ìgbà náà. Ó ti wá di àṣeyọrí ńlá lónìí. Ó ní àwọn èrò ojúnà yìí ni wọ́n ní fi ọ̀pọ̀lọpọ̀ owó pamọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń gba ojúnà. Ààrẹ iléeṣẹ́ Dangote, Aliko Dangote, dúpẹ́ lọ́wọ́ ààrẹ lórí àfojúsùn rẹ̀ láti ṣe àgbékalẹ̀ iṣẹ́ Lekki Deep Sea Port, bí ó ti fi dá lójú àtìlẹ́yìn láti ẹ̀ka aládàáni láti mú kí iṣẹ́ jẹ́ ṣíṣe yíkáyíká orílẹ̀-èdè. Èyí ti wá mú ọlọ́rọ̀ jùlọ ní ilẹ̀ Áfíríkà pa orúkọ ojúnà tí ó yọrí sí iléeṣẹ́ ìfọpo Dangote dà sí orúkọ Tinubu láti fi bu ọlá fún un gẹ́gẹ́ bí ìdásí rẹ̀ wípé iléeṣẹ́ ìfọpo yìí jẹ́ iṣẹ́ Tinubu. Ó ṣe àpèjúwe ìṣèjọba Tinubu ní èyí tí ó jẹ́ ti akíkanjú, tí èyí sì ti jẹ́ ìwúrí fún ìgboyà àti ṣe ìdásílẹ̀ okòòwò ní iléeṣẹ́ ẹ̀ka aládàáni Dangote ní. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀, àwọn ní ìgboyà wípé ọjọ́ ọ̀la kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún ará ìlú àti orílẹ̀-èdè lábẹ́ adarí Tinubu. Lẹ́yìn ìkéde yìí ni Tinubu dìde pẹ̀lú inú dídùn tí ó sì bọ́ Dangote lọ́wọ́. Ojúnà tí wọ́n fi sọ orúkọ Tinubu yìí ni ó gba Ẹ̀pẹ́, Ìjẹ̀bú Òde kí ó tó lọ já sí Ṣàgámù sí márosẹ̀ Bìíní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ ayélujára Channels. Àjọ alámòjútó ìrìnàjò Hajj (NACON) àti àwọn arìnrìn-àjò Hajj láti ìpínlẹ̀ Èkó ọdún yìí ti ní àkànṣe àdúrà ọ̀tọ̀ọ̀tọ̀ ní Òkè Àràfá, ilẹ̀ Saudi Arabia. Wọ́n béèrè fún ìdásí Allah fún oríṣiríṣi ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú. Ẹni ọ̀wọ̀ onímọ̀ Ìsìláàmù kan láti Nàìjíríà ni ó darí àkànṣe àdúrà. NACON àti gbogbo 1,375 alálàájì àti alálàájá tí wọ́n wá láti ìpínlẹ̀ Èkó ni wọ́n kóra jọ sí Àràfá tí wọ́n ṣe àdúrà fún Nàìjíríà. Ààrẹ Bọ́lá Tinubu, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ Dókítà Quadri Ọbáfẹ́mi Hamzat, alága NACON, akàwégboyè Saleh Usman dúpẹ́ lọ́wọ́ Allah fún ìrìnàjò Hajj láti Nàìjíríà. Ó ní Allah fún àjọ wọn láǹfààní àti borí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. Ó ṣàlàyé wípé ọjọ́ Àràfá jẹ́ ọjọ́ tí ó ṣe pàtàkì fún gbígbàdúrà. Ó wá rọ ulama àti gbogbo èrò Hajj láti Nàìjíríà tí wọ́n wà ní Àràfá kí wọ́n tọrọ fún ìdásí láti òkè wá fún Nàìjíríà. Àjọ yìí sọ pàtàkì àdúrà, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní irinṣẹ́ pàtàkì fún àyípadà rere orílẹ̀-èdè. Ó ní ìṣòro orílẹ̀-èdè nílò àtìlẹ́yìn ara àti ti ẹ̀mí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn gómìnà kan láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti wà ní ìpínlẹ̀ Akwa Ibom báyìí síwájú ipa ẹgbẹ́dà tí gómìnà Umo Eno fẹ́ ṣe. Àwọn gómìnà wọ̀nyí ya sí ìlú Uyo síwájú ipa ẹgbẹ́dà sí ẹgbẹ́ APC láti PDP. Eno, lára àwọn gómìnà tí wọ́n ti wà ní ìkàlẹ̀ ní ilé ìjọba ìpínlẹ̀ ní Uyo láti rí alága ẹgbẹ́ àwọn gómìnà àti gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma, Basi Autu láti
láti Cross River, Babájídé Sanwó-Olú láti ìpínlẹ̀ Èkó àti Dàpọ̀ Abíọ́dún láti ìpínlẹ̀ Ògùn. Àwọn ìyókù ni Sheriff Bórèwòrè láti ìpínlẹ̀ Delta, Monday Ọpẹ́bọlọ̀ láti Edo pẹ̀lú Francis Nwifuru láti ìpínlẹ̀ Ebonyi. Ọjọ́ díẹ̀ sẹ́yìn ni Eno ní àsìkò ti tó fún un láti kọjá sí ẹgbẹ́ òṣèlú APC. Níbi ìpàdé tí ó wáyé ní Town Hall Ikot-Abasi ní Ọjọ́rú ni Eno ti ní láti mú kí ìpínlẹ̀ dọ́gba pẹ̀lú ìpele ìjọba àpapọ̀. Gómìnà ní ìpinnu yìí wáyé lẹ́yìn ìjíròrò tó lọ́rìn pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn. Èyí ń wáyé bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra ṣe ń bẹ olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour, Peter Obi, kí ó padà sínú ẹgbẹ́. Bí a kò bá gbàgbé wípé Obi kọjá sí ẹgbẹ́ Labour nígbà tí ó rí wípé òun kò lè ṣe àṣeyọrí pẹ̀lú èròǹgbà rẹ̀ àti di ààrẹ láàrin ẹgbẹ́ PDP. PDP pè fún ìgbésẹ̀ yìí lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ ẹgbẹ́ láti fi ṣe àgbéyẹ̀wò kí wọ́n sì wá ọ̀nà àbáyọ sí ìṣòro àárín ẹgbẹ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alága ẹgbẹ́ ní ìpínlẹ̀ Chidi Chidebe buọwọ́ lù, ó ní ṣíṣe lòdì sí òfin ìṣẹ̀dálẹ̀ ẹgbẹ́ tí wọ́n fi ń díbọ́n lábẹ́ ìdàpọ̀ ẹgbẹ́ coalition kò jọ bí èyí tí ó máa so èso rere. Ẹgbẹ́ wá fi ìwé ìpè ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tínú ń bí, títí kan àwọn ọmọ ẹgbẹ́ PDP àná ní ìpínlẹ̀ Anambra, pàápàá jùlọ ẹni ọ̀wọ̀ gómìnà àná Peter Obi, kí wọ́n padà sílé tí ó ti ń tòrò. Ó ní inú àwọn á dùn láti kí àwọn ará wọn padà sínú ẹgbẹ́ fún àyípadà rere orílẹ̀-èdè. Ó wáá rọ àwọn olùdìbò ìpínlẹ̀ Anambra kí wọ́n ṣe àtìlẹ́yìn fún Jude Ezenwafọ àti olùdíje papọ̀ running mate Francis Okeke níbi ìdìbò tó ń bọ̀ lọ́nà, bí wọ́n ti rọ àjọ elétò ìdìbò INEC kí wọ́n rí i dájú wípé wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìdìbò tí kò ní ṣègbè lẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.